gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ní báyìí o. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí owó yín ni. Ṣùgbọ́n ẹ mọ̀ pé tẹ́ bá fẹ́ gbowó oṣù. Má sọ fún yín pé iye báyìí lẹ máa gbà lẹ́yìn oṣù. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ fún owó yẹn. Ṣùgbọ́n ẹ mọ̀ pé iye báyìí lẹ máa gbà o. Nǹkan náà tó ń ṣẹlẹ̀ ń bí lẹ́nu nìyẹn. Tí wá jẹ́ wípé ẹ dúró dẹ̀yìn oṣù láàárín 30 ìṣẹ́jú. Kọ́lọ́run jẹ́ amówó délé. Ẹ̀yin ń sọ Ọlọ́run, èmi náà ń sọ Ọlọ́run. Ó dáa, tí ẹ bá lẹ́yìn ìbéèrè 10 ni o, kẹ́ gba ìbéèrè 10, kẹ́ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, kẹ́ mú nǹkan yín dáadáa, kẹ́ máa mówó lọ lílọ. Ṣùgbọ́n tó bá ṣeé ṣe tẹ́ ẹ ṣe àwọn ìbéèrè, ṣùgbọ́n tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, tẹ́ wá wà níbi 1,100 náírà lẹ́yìn ètò, a máa fún yín ní ìlọ́po owó yẹn. A jẹ ọgọ́rùn-ún méjì. A jẹ 1,100 méjì. Ìyẹn dáa. Tó bá ṣe pé ẹ gbà béèrè, ẹ sì ní àwọn ìbéèrè ilẹ̀, ẹ dẹ̀ ti sọ èdè Gẹ̀ẹ́sì àbí èdè míì lọ jàǹtìrẹrẹ, ẹ wá di 10,000. A lè sọ pé kẹ́ máa mú 10,000 lọlé. Yíyan á jẹ́ owó epo. Ṣùgbọ́n tẹ bá rọrí mọ, tẹ bá sọ pé ṣe bí mo sì ní ìbéèrè lẹ̀, mo fẹ́ máa dáhùn ìbéèrè ni o. A ní ó dáa. Tẹ bá ti ń dáhùn àwọn ìbéèrè, tẹ tún gbà, owó yẹn á tún máa lọ sókè padà. Ló bá tán. Ó dáa, kí ló kọ yín? Orúkọ mi ni Jídé Ọmọ́táyọ̀. Láti bo mo nílò láti sọ nǹkan nípa wọn fún yín. Èèyàn dáadáa ni dáadáa tán. Wọ́n wà lára àwọn olùrànlọ́wọ́ wa. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Kí lẹ sọ? Ní àṣẹ. àti Èkìtì náà ti wá lẹ́nìí. Wọ́n lọ sí ìpínlẹ̀ Èkìtì, wọ́n wá padà wá sí ìpínlẹ̀ Èkó ní wàràǹṣeṣà láti wá sórí Má Sọ̀yìnbó. Ọlọ́run á máa wà pẹ̀lú yín ní gbogbo ọ̀nà. Ó dáa. Ẹni iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe? Ẹ sọ̀rọ̀ sókè. Mo ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan tó ń jẹ́ iṣẹ́ ìyánilówó àti ìgbaninímọ̀ràn owó. Orúkọ ilé iṣẹ́ náà èdè òyìnbó ni, ṣùgbọ́n orúkọ ni a lè tú sí Yorùbá. Ẹ ṣáà ń ṣọ́ra sọ. Ìyàwó wọn wà bí. Àtẹ̀tí ní kí n má sọ òyìnbó. Ìyàwó wọn wà bí. Wọ́n ń wò wọ́n. Ṣé ń gbàdúrà sínú ni? 9-10. Ó tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ yẹn? Tàbákà ni mí ní méjì, ó ń lọ sí bí ọdún 12. 12. Torí mò ń ṣiṣẹ́ kan tó faramọ́ tẹ́lẹ̀ kí n tó bọ́ sí. Tó faramọ́ àbí tó fara pẹ́? Tó fara pẹ́. Ní ilé iṣẹ́ ìfowópamọ́ ni mo ti ń ṣiṣẹ́ kó tó di pé adáyéhùn sílẹ̀. Ẹ̀yin ni olùdásílẹ̀? Bẹ́ẹ̀ni, àti atọ́kùn. Àti atọ́kùn. Ó dáa. K'Ọlọ́run wà pẹ̀lú wa. Jẹ́ kán mú ìbéèrè àkọ́kọ́. Olófòfó ọ̀rẹ́ aráàlú. Ọ̀rẹ́ yín gidi ni o. Aṣọ òfófó gbẹ̀gbà. Ẹ ṣeun. Ẹ sáré bu olófòfó lẹ́nu. Yàrá o. Ó yá. Mo kí olófòfó ni. Ìbéèrè kelo? Ìbéèrè ẹ jẹ́ n wò. 571. Ọ̀rìnlélẹ́gbẹ̀ta ó dín 9.
ọ̀rìnlélẹ́gbẹ̀ta. ọ̀rìndínlẹ́gbẹ̀ta. ọ̀rìndín. ẹ dúró. ṣé ẹ máa kọ sílẹ̀ kí fún yín níwèé. ẹ tẹ̀ kó lè kí ni. ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín mẹ́sàn-án. ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín mẹ́sàn-án. ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mẹ́sàn-án ó yá. àwọn wo ni Yorùbá ń pè ní adídàgìrì? adídàgìrì. 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 ìran rán mi létí. ní kí ìran rán mi létí. kí ìran rán yín létí. adídàgìrì. àwọn bíi Ọmọwọlé Ìyábúsẹ́kún. àwọn bíi àwọn ọmọ ọ̀ta bíi àwọn tá a lè rí kẹ́rù báyàn. dúró adídàgìrì wọ́n gbà á kí ló ṣe ààrẹ ti ṣáájú. adídàgìrì tó jẹ́ pé tẹ́ bá rí wọn ṣé ara yín á ta gìrì ni àbí àwọn tí wọ́n ń fi nǹkan kún nǹkan. ẹ̀rù wọn máa bàyàn téèyàn bá rí wọn káyà já kẹ́mi kó sókè. ó ní wá ní ìdágìrì ní ṣe kí ni. adídàgìrì. ìdágìrì kì í jámọ́ lẹ́yìn ejò. ìdágìrì ò ní jámọ́ lẹ́yìn ejò. nǹkan tó ń ṣẹlẹ̀ dá ní kí to create gìrì. ẹni tó ń dá ìdágìrì ẹni tó ń ṣe nǹkan tó jẹ́ wípé àfikún afẹ́ lójú àyẹ̀yàn ajá ẹ̀rọ wọn ní a fẹ́ lọ sí Másòyìnbó Másòyìnbó yẹn ṣèbí kò ṣáà wà kò jẹ owó ni kò dẹ̀ máa lọ. adídàgìrì ṣé ká fún wọn bí a fún wọn mi ṣe adídàgìrì ní ẹni. ẹ ṣe lótú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹni mọ̀nà làátọ̀ ẹ̀yin èèyàn mi ní US ẹ̀yin èèyàn mi ní UK ẹ̀yin èèyàn mi ní Canada tẹ́ fẹ́ fowó ránṣẹ́ sílé àbí síbikíbi ní ilẹ̀ Áfíríkà tó wọ̀n ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi wò wá ní sáà yìí ó ti di rọrùn. ẹ̀yin ẹ gba lẹ́ǹfà sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ ẹ lo Másòyìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. fún £100 àbí $100 àkọ́kọ́ tí ẹ bá fi ránṣẹ́ lẹ́ǹfà á wá ṣe bẹ̀bẹ̀ wọ́n máa fún yín ní £15 àbí $30 padà. ṣé mọ̀ pé ìdí kìí fò kó forí sọgi ìbádòwòpọ̀ yín pẹ̀lú lẹ́ǹfà kò lè forí sọgi o kò lè mẹ́ẹ̀ kí lẹ́ ń dúró ṣe ó yá ẹ gba lẹ́ǹfà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lẹ́nìí kẹ́ ẹ jẹ́rìí ọ̀rọ̀ mi ire o pum olófòfó. ìbéèrè kìlò. ìbéèrè okòó. ẹ jẹ́ o 526. okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́fà. ẹ ti múra wá o. rárá o kàn bọ́ sí mi lẹ́nu. kí ni ìjàpá sọ nípa. ìjàpá sọ̀rọ̀ nípa ó kọ̀ bọ́ sí mi lẹ́nu yẹn. ti kún ni mo mọ̀ ikún ní tòun bá ń lọ nù oko ẹ̀pà wọn á kàn rí pẹ́pà wọn lẹ́ẹ̀kẹ́ wọn á máa rí sí lẹ́nu. adùn ṣe bí nǹkan téèyàn mọ̀ ọ́ ṣe wọn ní tí kún bá ń lọ lóko ẹ̀pà á ní ọ̀kọ̀ọ̀kan ló máa ń bọ́ sóun lẹ́nu. yóò dáa. ó yá. parí òwe yìí ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ògbélé oko ní gbè. á mọ. ìparí ẹ̀ mo sọ yẹn ló tún ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán ògbélé oko ní gbè. ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán ògbélé àbí àmọ̀ pé oko ló ń nǹkan tí ò bá gbélé oko náà ló máa gbé àbí bàǹtẹ́ tó ń gbélé
tó ń gbélé kì í ṣe aṣọ àmúròde. bàǹtẹ́ tó ń gbélé bàǹtẹ́ gan tó ń gbélé kì í ṣe aṣọ àmúròde. ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán òun ò gbélé. bàǹtẹ́ tó ń gbélé kì í ṣe aṣọ àmúròde. ó gbà yín bẹ́ẹ̀ olóòtú. báwo lòwe yẹn ṣe yé yín sí? ìtumọ̀ ni wípé ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán ṣòkòtò tó gbó ni aṣọ oko ni a lè wọ̀ lọ sóde bóyá ibi ètò ìgbéyàwó wa ká wá mú ṣòkòtò tá à ń wọ̀ lọ sóko ká wá wọ̀ lọ sí òde ìgbéyàwó. bàǹtẹ́ tó wà nílé tó ń gbélé kò ṣeé mú lọ sóko láti lọ fi roko torí aṣọ ilé ni aṣọ òde ni. kò ṣeé mú ròde kò ṣeé mú lọ sí òde àríyá oko ló ń gbé. ìyàwó yín wọ́n fún yín lọ́wọ́ ọdún mélòó tẹ́ ti ṣègbéyàwó? bí ọdún méjìdínlógún. ọmọ ọdún méjìdínlógún ti lọlé ọkọ? méjìdínlógún nílé ọkọ bóyá. kò ń ṣe bóyá láyé tá a wà yìí lóyà. ìbéèrè torí ẹgbẹ̀rin ọ̀tẹ̀ la fi ń lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ tí irinwó bá ń búni lọ́wájú irinwó tó kù á máa yin ni bọ̀ lẹ́yìn. ìbéèrè ọ̀rìnlénírínwó lé méje. ọ̀rìnlénírínwó ó lé méje. ó dà 487. ó dà ó yá kí ló sọ. àwọn wo ni ilẹ̀ Yorùbá ní a kì í pè. ní à ń kì pé. àwọn wo ní ilẹ̀ Yorùbá ni à ń kì pé. òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àkẹta ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. ìjẹ̀ṣà ni ìjẹ̀ṣà onígi ìdáná lílẹ̀ ẹrú bàbá wọn kì í kógi roko. ọgbà wúlẹ̀ torí adé o bàbá wa wá bòkun. a mọ̀ pé ẹ mọ̀ ẹbí ayé a mọ̀. wọ́n ní ìyànnà náà ẹ̀yìn olóòtú. ẹ má yan kankan kílẹ̀ yàn. kí lẹ wá ṣe ń bí. àwa ṣeré ni olóòtú. ṣé eré lẹ wá ṣe. eré la wá ṣe a ò bá ti jà wá o. kò síjà. ṣáà ní kán jáde báyìí. torí ó dà pé wọ́n ń fún yín níyẹ̀. ó yá ìbéèrè kelo. ìbéèrè kejì òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín méjì. 538. bẹ́ẹ̀ òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín méjì. ó yá. kí ni Yorùbá ń pè ní ọ̀wẹ̀? ọ̀wẹ̀ kì í ṣe ọ̀wẹ̀. ọ̀wẹ̀. dòre. dòre. ọ̀wẹ̀. 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 bí ẹ bá fapálapá rántí ọ̀rọ̀ àná. bẹ́ẹ̀ni ẹ bá fapálapá rántí ọ̀rọ̀ àná. ọ̀wẹ̀. ṣé ẹ mọ̀. a ní ọ̀wẹ̀. a ní ọ̀wẹ̀. kí ni ọ̀wẹ̀? ọ̀wẹ̀ bí àárò. bẹ́ẹ̀ ni ọ̀wẹ̀. 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 dúró ná. wọn ò mọ Yorùbá ń pè ní ọ̀wẹ̀. fàbalẹ̀ wọn ò mọ. tájì yẹn bá fapálapá rántí ọ̀rọ̀ àná. olófòfó ràn létí ọ̀rẹ́ aráàlú ni ọ̀hún. olófòfó ṣe ìrànlọ́wọ́ díẹ̀ fún mi dákun. tẹ́ bá ti débẹ̀ yá. ọ̀wẹ̀. ẹ mọ̀ ẹ sọ pé ẹ mọ̀. tájì yẹn bá fapálapá rántí ọ̀rọ̀ àná. ṣèrántí ẹ mọ̀ olótú. òkèlè. òkèlè.
ọ̀wẹ́ ṣe mọ̀. òkèlè àkọ́bù ò ní ráwọn ọbẹ̀. Kò ní ráwọn ọbẹ̀ láéláé òkèlè ní ọ̀wẹ́ ẹ mọ̀ kán wẹ́ nǹkan sí wẹ́wẹ́ ọ̀wẹ́ òkèlè ní. ẹja tẹ̀síwájú. Ó yá ìbéèrè kejì o. ìbéèrè òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-dín-méje. 533. bẹ́ẹ̀ ni ló tún. Ọ̀dà. irú ọmọ wo ni Yorùbá ń pè ní Ìgè? Ìgè àdùnbí, Ìgè òrojú ìyá ojú baba lóró. ẹ̀yin lẹ béèrè ìbéèrè ló tó. Ó yá ẹ dáhùn ìbéèrè. Ìgè. Ìgè. Tádìyẹ bá. Ìgè. Adìyẹ lẹ́yìn ò ní fi yẹ lù yẹ. Ìgè ẹ̀dọ́rọ̀ náà. Dúró ní sùúrù. Ó dà pé adìyẹ ò fi yẹ lù yẹ. Adìyẹ ò fi yẹ lù yẹ. Ọmọ tó fi ẹsẹ̀ jáde láti inú ìyá. Ó dà wọ́n gbà. Ọmọ tó fẹsẹ̀ jáde láti inú ìyá òun Ìgè. Tádìyẹ bá. Ó yá ẹ jọ̀ọ́ kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ̀ ń rí nídìí iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe? Ìdojúkọ pọ̀ díẹ̀ ṣùgbọ́n ká sọ ní ṣókí. Ẹ má sọ ní ṣókí, ẹ lè sọ torí a fẹ́ kẹ́kọ̀ọ́ ni a fẹ́ ṣókí. Sàn láàárín ajé nímú ní pẹ̀kọ̀rọ̀ lótú ẹja sọ ṣókí. Ajé nímú ní ṣe kí ni? Nímú ní pẹ̀kọ̀rọ̀. Kí ni pẹ̀kọ̀rọ̀? Kéèyàn lọ. Pẹ̀kọ̀rọ̀ àbí pẹ̀kọ̀rọ̀? Pẹ̀kọ̀rọ̀ yẹn kéèyàn má lọ ṣan kó lọ báyìí. Kó lọ sàn àbí ṣàn láàárín. Ajé nímú ní pẹ̀kọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ó yá. Iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ìyánilówó ni. A rí i pé àwọn èèyàn wa tó bá yá owó wọn kì í fẹ́ san padà. Ẹ bá wá bóyá ẹ lọ sí tàwọn agbófinró àbí wọ́n fi èèyàn ṣonídùúró àbí wọ́n fi nǹkan kan ṣonídùúró, ẹ fẹ́ mú ẹni tán fi dúró àbẹ fẹ́ ta nǹkan tán fi dúró kẹ́ fi gba owó yín padà, ẹ di ọ̀tá wọn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tẹ̀ ń yá wọn lówó kò sẹ́ni tó gbọ́ sí kò sí jàǹbá yẹn, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbowó padà á di ìṣòro. Ọ̀nà wo la lè gbà láti lè jẹ́ kí àwọn èèyàn máa ní òótọ́ àbí kí lẹ wò pé ó ń fà á tí àwọn èèyàn fi ń dáwó padà nígbà tó bá yá owó? Kò sí nǹkan méjì bí kò ṣe pé àwọn èèyàn wa ń wá ọ̀nà láti bíi pé kán báwo ni kí n ṣe sọ? Kán gbowó kán má san padà. Wọ́n wá nǹkan ọ̀fẹ́ pé agbowó àsan padà bóyá tí mi bá san tó bá pẹ́ tán rí mi pè àbí tán mọ ibi tí mò ń gbé, wọn ò ní yọ mí lẹ́nu mọ́, wọ́n á fowó lẹ̀, wọ́n á forí jì mí. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí tẹ́ bá yá èèyàn 10 lówó, bí èèyàn mélòó ni ó máa san padà láì sí wàhálà nínú ẹ̀? Tẹ́ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe láti ilẹ̀ kẹ́ tó yáyàn lówó, ẹ gba àwọn nǹkan kan fi dúró fún un. Bóyá ẹni yẹn fi ohun tó lọ bí 10,000 dúró, ó yá 5,000, ó máa yá lára orí àwo láti sanwó padà. Torí kò ní fẹ́ pàdánù 10,000 tó wà nílẹ̀ fún 5,000. Ṣùgbọ́n tẹ́ bá fúnyàn lówó láì gba nǹkan kan dúró, àwọn èèyàn wà ní fẹ́ dá irú owó bẹ́ẹ̀ padà. Ewu tó wà nínú iṣẹ́ yẹn púpọ̀ jù ni pé tó o bá yáyàn lówó tó o gba nǹkan dúró, ẹ̀mí olúwa ẹ̀, ẹ̀mí ẹni tó ń yá lówó gangan ó fi ń déwò. Ẹlòmíì ẹ mọ bílù wa ṣe rí nísìnyí, ẹni tó ti fún lówó tó gba kankan tó bá sùn tí ò jí mọ́, owó lọ nìyẹn. Nǹkan tí mo béèrè ni pé tẹ́ bá fẹ́yàn 10, bóyá ẹ lọ káàkiri
ẹ ti wo àwọn èèyàn tí ẹ ti ń yá lówó láti bí ọdún 12 tẹ́ ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ yìí. Tẹ́ bá wo ìwòye yẹn, tẹ́ bá yá èèyàn 10 lówó, bí èèyàn mélòó pẹ̀lú ìrírí pẹ̀lú ìlànà tá a là sílẹ̀ àti àwọn tá à ń gbà tá a fi dúró ètò iṣẹ́ wa, tá a bá yá èèyàn bí 100 lówó, bóyá bí 5 ò ní san padà. A wá lọ kó tó di pé a rí owó náà gbà padà. Bẹ́ẹ̀ ni. Ó dáa. Àwọn 15 náà kì í ṣe kèrémì, àbí? 5 èrè tó wà lórí owó yẹn lè tó, ó lè má tó 5 tí ò sanwó padà ni. Bẹ́ẹ̀ ni. Ó dáa, ẹ jẹ́ ká mú bẹ̀rẹ̀. Ọlọ́run lọ́jọ́ ìní ṣàánú mi o. Kí lẹ sọ? Mo sọ̀rọ̀ lóòtú. Ó dáa. Ìbéèrè 500 àbí 450 450 àbí 500 ó dáa, mo ṣáà ń wò ó pé ibo nìyẹn wà. Ó dáa orin. Ẹ kà á. Ẹnu mi àgò. Ẹnu yìí wo àgò. Ẹ kà á. Ó yá. Kí ni Yorùbá ń pè ní ẹ pè ìnagijẹ? Nickname. Bẹ́ẹ̀ ni. Ìnagijẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ mú béèrè mi, wọ́n gbà. Ìnagijẹ. Ìṣòro olótùú oṣù. Inú yìí ṣe wá ń dùn. Nígbà tó jèrè làwa ṣe olótùú. Ṣẹ̀kẹ̀rẹ̀ bá wọn ròde ìbànújẹ́. Kó tó ṣe bí òwe ẹ̀yìn àgbà. Ó yá, ìbéèrè kelo. Ìbéèrè 450-2. 450-2. Bẹ́ẹ̀ ni. Kí ló sọ? Yorùbá ń pè é. Ó fẹ́ pàkàṣọ ṣùgbọ́n kí ni Yorùbá ń pè é? Kí ni Yorùbá ń pè é? Rèmí. Kí ni Rèmí? Rèmí òwe ni àbí àmì ni mò ń fi sí lórí. Mo fà mí sí lórí ni. Dúró. Ó dà pé ẹ̀ mọ́. Ó pàkàṣọ. Ẹ ní sọ̀rọ̀ olótùú. Kò sákòókò ṣéyàn. Ó yá, ẹjá tẹ̀síwájú mi mọ́. Akọ́nimọ̀ọ́gbá. Akọ́nimọ̀ọ́gbá. Bẹ́ẹ̀ni. Coach. Bẹ́ẹ̀ni. Akọ́nimọ̀ọ́gbá. Lófòfó ìwọ ló jẹ́ èèyàn tó ń kọ́yàn láti mọ̀ ọ́ gbá. Lófòfó ìwọ ló jẹ́ mu. Kí ni wọ́n lọlẹ̀? Kò lọ, owó sì kí síbẹ̀. Lófòfó ìgbà wo la dé bí? Ẹ kà sókè o. Ìní, èjì, ẹ̀ta, ẹ má kà, ó ti dà. àrún, ẹ̀fà. Ó kù mẹ́ta.
òjìlélẹ́gbẹ̀ta ó dín mẹ́wàá. òjìlélẹ́gbẹ̀ta ó dín mẹ́wàá. 630. bẹ́ẹ̀ ni olóòtú. Kí ni Yorùbá ń pè ní rẹ̀mí? ọ̀run. 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 ọ̀run wọ́n máa ń fi kíní kan tó máa ń fi ṣe òwú, wọ́n máa ń fi gbọ̀n òwú. wọ́n máa ń so okùn mọ́ lẹ́nu, wọ́n á fi òwú, wọ́n máa ń fi gbọ̀n òwú kúrò lára, wọ́n á wá yọ kóró inú òwú jáde. òun náà fi ń ta. ó dàbí ọfà. wọ́n gbà. ọ̀run ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni igi. òun ni wọ́n so wọ́n fi ń ta. wọ́n máa ń fi gbọ̀n òwú. òun náà fi ń ṣe ọfà. bẹ́ẹ̀ ni. òun ni ọfà, igi ọfà yẹn gangan ni ọ̀run tó máa fi ń fà á, ni wọ́n máa ń so okùn yẹn mọ́. òun náà ni tòwú tẹ̀sán yẹn náà. bẹ́ẹ̀ ni. ọ̀run wọ́n gbà. Yorùbá máa ní okùn já ọ̀run dọ̀pá. ọ̀run dọ̀pá. okùn já. ẹ pàtẹ́wọ́ fún mi. okùn já ọ̀run dọ̀pá. bẹ́ẹ̀ ni. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó yá. ìbéèrè okòólélẹ́gbẹ̀ta ó lé méjì. okòólélẹ́gbẹ̀ta ó lé mẹ́jọ. okòólélẹ́gbẹ̀ta ó lé mẹ́jọ. bẹ́ẹ̀ni. ó yá. lo àwọn ọ̀rọ̀ márùn-ún yìí nínú gbólóhùn kan. tẹrígbaṣọ. kí ni tẹrígbaṣọ? ó tàtírù ń pa. ó tàtírù ń pa kéèyàn kú. lórí ìwàlẹ̀ àṣà. lórí ìwàlẹ̀ àṣà. ó gbẹ̀kúrú jẹ lọ́wọ́ ẹbọra. ó dáa. ó tẹrígbaṣọ. bá rántí ikú. òmìnira kọ mí. ẹ̀rù á bà mí jẹjẹjẹjẹjẹjẹ. kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìtàn. ikú pabiri. àbírí kó pabìrì ó rọrùn ara kejì ọ̀run dẹ̀dẹ̀dẹ̀ mọ́kànjú má gbogbo aláǹbọ̀ pálábà tí òyìnbó fọ́ kòkòrò jẹ́ agbádùn obì tó gbó. tẹrígbaṣọ kéèyàn kú ni tẹrígbaṣọ ló tún. mo mọ̀. ṣíṣọ lójú eégún. ṣíṣọ lójú eégún. ẹ fẹ́ lo gbogbo ẹ̀ ní gbólóhùn kan ni o. gbogbo ẹ̀ á wà nínú gbólóhùn kan náà. bẹ́ẹ̀ ni ẹ máa lò lọ bẹ́ẹ̀. ṣíṣọ lójú eégún. kéèyàn fi nǹkan wọ̀n kó pé bó ṣe ríre o ká sọ délẹ̀ ká túṣu délẹ̀ sálẹ̀ kòkó. faṣọ bóra. faṣọ bóra pé kó bí pé èèyàn bá ṣe lò nínú gbólóhùn ló máa sọ ìtumọ̀ faṣọ bóra. bẹ́ẹ̀ ni. daṣọ àṣírí bò mí. pé má tú àṣírí mi síta, má kó mi jáde. àti pàṣọdà. pàṣọdà. ẹ lo gbogbo wọn ní gbólóhùn kan kó dùn. olótùú mo ní kí n sọ fún yín pé bàbá mi àgbà tẹrígbaṣọ. mo fẹ́ kẹ́ daṣọ àṣírí bò mí. mi ò tíì ṣíṣọ lójú eégún fáwọn àbúrò mi tó kù o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ fi mo fẹ́ pa ẹ jẹ́ n bẹ̀rẹ̀ olótùú. ẹ fẹ́ tú bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni. ó yá. olótùú fáwọn àbúrò mi tó kù mo sì faṣọ bora ni o nítorí mi ò tí ì tú aṣọ lójú eégún lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. báàmì àgbà ó tẹrígbaṣọ lálẹ́ àná, ẹ daṣọ àṣírí bò mí kí n sì paṣọdà. ẹgbà ó wọlé ó dùn ó dùn.
ìbéèrè tó gbẹ̀yìn. Fún wọn kí ló ṣe ẹ́. Òfófó ọ̀rẹ́ aráàlú. Lófòófó ọ̀rẹ́ aráàlú. Ìbéèrè òjìlélẹ́gbẹ̀ta-ó-dín-márùn-ún. Bẹ́ẹ̀ni. Ṣé màá tún dáhùn ìbéèrè ní bí mo ti dáhùn yìí o? Ṣé ẹ mọ̀ béèrè? Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Ìlérò. Ìlérò. Ìlérò tàbí wọlé ìlérò. 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 Ìlérò tàbí kó wọlé ìlérò. Tí wọlé ìlérò tí èèyàn bá kú, wọ́n á ní kí ìyàwó ẹ̀ á wọlé ìlérò fún ọjọ́, ó lè jẹ́ 20 ogójì ọjọ́ ilé opó. Ilé opó ní ìlérò. Bá mi yọ. Ẹ mọ̀ ọ́ tó ń jẹ́ ìlòfì. Rárá, olótù. Iye ìrùn sí lára béèrè. Òun náà ní lérò. Kí ni ìlòfì? Ìlòfì. Ìlòfì kí ni ìlòfì? Tí ọba bá fẹ́ jẹ. Tí ọba bá fẹ́ jẹ. Ẹ dúró, ó ní gbólóhùn tí Yorùbá tún ń pè tí mo fẹ́. Àwọn tí ìpẹ̀bí. Ìpẹ̀bí, òun náà ní ìpẹ̀bí. Ìlérò, ìpẹ̀bí, ìlòfì, ìkànnì gbogbo. Rò, ìlérò. Yorùbá àjùmọ̀sọ náà. Ìpẹ̀bí. A lè pè ní lérò, a lè pè ní ìlòfì. Olófòfó bá yọwọ́ wọn. Ẹni ẹ̀yin sọ lérò, èmi sọ pẹ̀bí. Nígbà tẹ́ ti ṣì tán. Nígbà tẹ́ ti ṣì tán. Ẹ ti ṣì. Ẹgbẹ́ mi ní gbóná. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ kí ètò yìí ṣe é ṣe fún wa. Ẹ pẹ̀lẹ́, ẹ wá máa lọlé. Ẹ ṣeun. Rí lẹ́bù wọ. Ó máa bá aṣọ wọn mu. Eléyìí. Mo ṣeun lótú. Ẹ̀yin tí fìlà ní ti yín, ìpele yẹn ti wọn. Ẹ ṣeun lótú. Fìlà eléyìí náà ti yín lélẹ̀. Iléeṣẹ́ yín ò ní jóná. Àṣẹ o. Eléyìí ẹ máa fi mú mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn náà lẹ́yọ̀kan eléyìí. Eléyìí náà fún omi ni. Ìwé náà dẹ̀ wà ń bí láti kọ nǹkan. Ìyẹn náà ti yín ni. Ti kálámù yẹn. Ẹ ṣe gan ni. Pẹ̀lú ìlú gángan. Ewu. Pẹ̀lú tẹ̀lé ni. Ṣé ẹ̀ ń lùlù ni? Níwọ̀nba. Níwọ̀nba. Ẹ kò wá máa lọ gan. Adúgbò inú mi dùn láti gbà yín lálejò lórí Masọ̀yìnbó. Inú mi dùn gidi gan ni. Ẹgbẹ́ ẹ̀mí mi gbóná. Kí ló dé? Kí ni? Ó tọ́ ni ẹ sọ Ìgbò. Ẹni kì í má sọ yín. Owó yín ti di 1,100,000. Ẹ sọ Ìgbò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe ètò lénìí. Ní agbára Ọlọ́run tó bá tún dètò míì, a máa wà láàyè láti tún wò ó, láti tún ṣe é. Tí ẹ bá fẹ́ kópa àbí tí ẹ bá fẹ́ ṣègbọ̀wọ́ wa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Kó tó dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun.
ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, kamari, masayin bombi. Kamari, kamari, mama sayin bo. Kamari, kamari, masayin bombi. Kamari, kamari, mama sayin bo. Masayin bo, mase sayin bo. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masayin bo, mase sayin.